ìròyìn ayọ̀ tí yóò gba ìgboro kan ni wípé Mr Portable yẹn wèrè olórin ṣe ìgbéyàwó láìpẹ́ yìí síbẹ̀ wọ́n ní àwọn ọlọ́pàá ń wá gidigidi o kí ni ohun tí gbajúmọ̀ olórin yìí ṣe gan ẹ wo fídíò yìí. ó fún ìyàwó ẹ̀ lówó gidi sí aláwọ̀ ẹgbẹ́ rẹ̀ tó bí aláwọ̀ akíwẹ́rù ọmọ lẹ́kì Zainabu ọlọ́wọ́ fún àlùbáríkà sí i. àmín. ẹni bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. ó ti bẹ́ẹ̀ wọlé ó ti wọlé ó ti wọlé joko torí Ọlọ́run joko ẹ wá joko ẹ jẹ́ alẹ́ joko ẹ bá fi iná wùsà ẹ lẹ joko wọ́n ní alẹ́ joko gbogbo àwa ó pọ̀. Àbínú láì láàbù ẹ̀yà ká méjèèjì pọ̀. lórí túbọ̀ alẹ́ mẹ́mi ara máa ń kọ́ ẹ̀ ọlọ́ èmi ò fẹ́ àdàbọ̀ àkó space yíyé síkì kọ́ wáwù kọjú síbí yàrá odógún bá ẹ mọ̀ pé ìta mọ́ṣáláṣí onígbógbó àdé ọlọ́tí níta mọ́ṣáláṣí ibi ni a ti ṣẹ́tù mẹ́ta DJ Shiki tí àwọn ọmọ Celebration tó bẹ̀bẹ̀ fún DJ Shiki ìyàwó Celebration àwọn ọmọ Celebration wọ́n bẹ̀bẹ̀ fún DJ Shiki ọmọ kòlẹ́kùn fún pé kí n fiẹ́lẹ̀ bí dárí díẹ̀ bọ̀ wáyé tó fi wá jẹ́ kó tó àlọ́ mẹ́sẹ̀jì ìyàwó lémi pásọ́nà wait o mẹ́sẹ̀jì ìyàwó lémi pásọ́nà pé òsà ọmọ bẹ́ẹ̀ àjí mi òsà fẹ́ àtàìsí rẹ̀ ní má gbé o sọ fọ́kọ̀ rẹ kó lé àwọn bọ́ìsì yẹn dànù wọ́n ológo àwọn wo ni ológo ń tẹ̀lé sọ. ẹnà tó ẹ tó fídíò ẹnà yẹ pa.